Ẹ̀yin èèyàn lẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ bí a ṣe gbọ́ o? Wọ́n ní àǹtí wa fashion. Wọ́n ní kábíyèsí use àwọn o. Wípé lẹ́yìn ìgbà tí àwọn ti bíbèjì fún kábíyèsí dump àwọn. Wọ́n lọ báyàwó wọn padà. Wọ́n ní àtìgbà tí kábíyèsí ti dump àwọn báyìí, kábíyèsí ò ní time fáwọn mọ́. Kábíyèsí ò kì í wá sọ́dọ̀ àwọn mọ́. Wọ́n abandon àwọn sílé Èkó yìí. Wọ́n ò ṣe ojúṣe gẹ́gẹ́ bí ọkọ sí àwọn èèyàn lé. Lè rí pé èyí tún lágbára. Bí a ṣe gbọ́ allegedly. Wọ́n ní àǹtí wa, wọ́n ní ọ̀rọ̀ yìí bá wọn nínú jẹ́ nígbà tí wọ́n gbọ́ wípé Queen Naomi ti take over nínú palace o. Ẹ̀yin náà mọ̀ wípé bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí ti fún Queen Naomi ní Royal Manor, èyí tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n máa wà tí wọ́n á fi parí ilé wọn nínú palace. Wọ́n ní ilé yìí ni àwọn ọba aládé ló máa ń dé sí nínú ààfin. Wọ́n ní so àtìgbà tí kábíyèsí dẹ̀ ti fún Queen Naomi ní ilé yìí, wọ́n ní inú àwọn olórí ọdún o. Wọ́n ní ṣe ni ọ̀rọ̀ yìí ló ba inú wọn jẹ́ gidigidi gan nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí. Wọ́n ní kábíyèsí dump àwọn o. Wọ́n ní lẹ́yìn ìgbà tí kábíyèsí use àwọn tán, wọ́n dump àwọn. Mi ì gbọ́ bí tóbìnrin ti ń sọ pé ọkùnrin dump ẹ̀ rí. Obìnrin ó gbọ́dọ̀ dúró sí ààyè gẹ́gẹ́ bí obìnrin. Ṣẹ́yìn ò rí gbogbo bí àwọn obìnrin gidi wọ́n ṣe wà nínú Bible ni? Ẹ wo Ẹ́sítérì, ẹ wo Naomi nínú Bible tó ń dúró gẹ́gẹ́ bí obìnrin rere. Báwo lobìnrin á ṣe máa ní wọ́n dump òun? That means you are not confident of yourself. Kí ló ń jẹ́ pé ọkùnrin dump ẹ̀? Nǹkan tó dẹ̀ fà ni pé o ti feel wípé o ti take possession Queen Naomi. Nǹkan tó fà nìyẹn. O feel pé ìwọ gangan fúnra ẹ̀ o ní dignity. Because tó bá jẹ́ pé ìwọ gangan fúnra ẹ̀ feel pé o ní dignity ni, o ní máa feel pé bóyá wọ́n dá kábíyèsí dump ẹ̀. Wo Queen Naomi. Queen Naomi ò ní time láti máa lé kábíyèsí kiri. Ṣé ìgbà tí kábíyèsí bá wà lọ́dọ̀ yín, ó máa ń rí kí Queen Naomi máa wá? Ṣé o máa ń rí kí Queen Naomi máa yọjú? Queen Naomi ò ní time. Queen Naomi máa busy pẹ̀lú activities tó ń ṣe ni. Ìwọ yìí ló máa wá wọn lọ sí club ní Òṣogbo, ló máa wá wọn lọ sí club lÉkòó, ló máa ibikíbi tí kábíyèsí bá ń lọ bẹ́ẹ̀ ó máa ṣe ṣọ̀kìṣọ̀kìṣọ̀, ó máa wá wọn kiri ni. Báwo ni kábíyèsí ṣe fẹ́ appreciate ẹ̀? O mọ̀ bí ìgbà tó yẹ pé o ti rórẹ́ ẹ pin ni, bí ìgbà tó yẹ pé o ti fi òpó ti lélẹ̀. Obìnrin tó bá ń ṣe báyìí, nǹkan tó mí nìyẹn. Kí ló ń ṣọ́ wọn kiri fún? Kí ló ń ṣọ́ kábíyèsí kiri fún? Kí ló ń ṣọ́ wọn kiri fún? Ìgbà tí Queen Naomi fi palace sílẹ̀ fún yín, kò ṣọ́ kábíyèsí kiri ọjọ́ kan. Wọ́n fi kábíyèsí sílẹ̀, wọ́n jẹ́ kán free. Nígbà tí kábíyèsí free, tí wọ́n mú gbogbo yín tán fẹ́ yín lẹ́yọ kọ̀ọ̀kan, ṣé wọ́n padà sọ́dọ̀ ìyàwó wọn? Because wọn ò rí nǹkan tó ń wá nínú yín. Wọ́n feel pé bóyá ẹlòmíì ó lè represent Queen Naomi níbọ̀, kò sí kankan nínú yín tó lè represent Queen Naomi. Because ẹ ní quality tí Queen Naomi ní. Àbú anybody lórí channel yà ń sọ òótọ́ ọ̀rọ̀ ni, òótọ́ ọ̀rọ̀ kòrò, òótọ́ ọ̀rọ̀ ṣòro sọ. Ẹni tó bá tabá kó tabá, ẹni tí ò bá dẹ̀ fẹ́ gbọ́ kó má gbọ́. Ṣùgbọ́n àwa máa bá yín sọ òótọ́ ọ̀rọ̀ lórí channel yìí. Kò sí ìkankan tó ní quality Queen Naomi nínú yín. Wọ́n fẹ́ gbogbo yín tán, wọ́n wá rí pé yéè àwọn ṣe mistake. Wọ́n wá fẹ́ padà sọ́dọ̀ ìyàwó wọn, ẹ̀ wá fẹ́ kán padà. Ṣé ẹ fẹ́ mú kábíyèsí mọ́lẹ̀ ni àbí kábíyèsí jẹ́ bí ọmọ kékeré? Ìwọ máa ń sọ pé kábíyèsí use ẹ, wọ́n dump ẹ nígbà wo sígbà wo? Jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV.
Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láńlá. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tí wọ́n ní àǹtí wa fashion wọ́n ní kábíyèsí dump àwọn nígbà tí kábíyèsí ti use àwọn tán. Ẹ rí i pé ọ̀rọ̀ yìí ó lágbára. So ẹ̀rù wá ń ba gbogbo yín nígbà tí Queen Naomi ti wá padà sínú palace tó ń ṣojúṣe wọn gẹ́gẹ́ bí queen kábíyèsí. Ẹ̀rù wá ń bà yẹn wá ń sáré ketekete ẹ̀ ń rojọ́ ẹ̀ ń ṣépè. Ẹ dúró ná, nǹkan tí ò yé mi lọ́rọ̀ yẹn ni pé ṣé ẹ rè é pé ẹ ti lé Queen Naomi pátápátá nínú palace ni àbí kí lẹ̀ ń rònú? Ṣé ẹ rè é pé ẹ ti lé Queen Naomi pátápátá nínú palace rí? Ẹ̀yin yìí kan lẹ lọ gbórí màálù sínú apartment Queen Naomi. Ẹ̀yin yìí kan lẹ gbọ̀nà South Carolina náà lẹ méṣọ ẹ pé ẹ balẹ̀ jẹ́. Ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe kábíyèsí ń rí gbogbo yín pátápátá pẹ̀lú gbogbo ìwà tẹ̀ ń wù? Ókè ìwọ ìgbà tó bíbejì fún kábíyèsí, ṣé Queen Naomi ò wá kí ẹ? Ṣé wọn ò bẹ ẹ yọ̀? Àbí wọn fún ẹ ní gift? Àbí Dr. Elizabeth ò bẹ ẹ yọ̀, wọn fún ẹ ní gift? Wọ́n bẹ ẹ yọ̀, wọ́n fún ẹ ní gift náà. So why tó wá jẹ́ pé lẹ́yìn ìgbà tó bímọ tán o ti wá feel pé kábíyèsí dump ẹ? Ṣé wọn ò ṣe ojúṣe gẹ́gẹ́ bí ọkọ fún ẹ ni? Àbí wọn ò tọ́jú àwọn ọmọ tó bí fún wọn? Wọ́n fún ẹ ní owó lórí upkeeping àwọn ọmọ, wọ́n ra ilé fún ẹ, ilé 400 million. Ọkùnrin wo lórí láyé ìsìn tó máa ra ilé 400 million fún obìnrin? Ọkùnrin tó bá ṣe ó yẹ ká kí kú oríire. Ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ọkùnrin yẹn pé wọ́n ṣe nǹkan, wọ́n ṣe ohun àrà. Ṣé àwọn ọkùnrin tó wà ń ta ní tó jẹ́ pé 50-50 ni wọ́n ń bá obìnrin ṣe? Yàtọ̀ sí ìyẹn gan, àwọn ọkùnrin míì gan wọn tiẹ̀ fẹ́ ṣe 50-50, wọ́n fẹ́ kóbìnrin máa bọ́ wọn ni. Ìwọ wá rí odindi ọba aládé orí Ifẹ̀ tó ra lé 400 million fún ẹ sí Ìkòyí. O ò máa dúpẹ́ kó o máa jó kó o máa gbàlù, o tún wá ń complain. O wá ní ọkùnrin yẹn dọ̀ǹpẹ́. Ta ló gbórúkọ ẹ rí lórí social media? Gbogbo kíní celebrity tó ló ń ṣe tó ní o gba ò ń ṣe miss kíní kan. Ta ló mọ̀ ẹ́? School tó lọ nìkan náà ti mọ̀ ẹ́, kò sẹ́ni tó mọ̀ ẹ́. Because beauty kíní tó ń ṣe school nìkan náà ti mọ̀ ẹ́. Kábíyèsí gbé ẹ síta gẹ́gẹ́ bí olórí. Gbogbo ayé mọ̀ ẹ́. Ò ń gba contract, ò ń ṣe gbogbo ẹ̀, ò ń ṣe fashion. Ní ìsìn ó wá ní kábíyèsí dump ẹ. Kò yẹ kó o sọrú ọ̀rọ̀ yìí. Tó bá jẹ́ pé lóòótọ́ ló sọ bẹ́ẹ̀ o, kò yẹ kó o sọ. Kábíyèsí ò dump ẹ, kábíyèsí táyé ẹ̀ ṣe ni. Nítorí pé ó bá ṣe máa wà lórí street kó máa ṣe runs ẹ kiri tí kábíyèsí ò bá fẹ́. Ìwọ náà mọ̀ pé kò sí ìgbésí ayé nínú kéèyàn máa ṣe runs. Ó mọ̀. Ìwọ náà wo gbogbo àwọn tó yẹ pé wọ́n ti fẹ́ rí, gbogbo ọ̀rọ̀ yẹn wà ń tà náà. Ṣé bá gbọ́ lórí social media? Kábíyèsí táyé ẹ ṣe ni ló fi bíbejì. Nǹkan tó dẹ̀ yẹ kó ṣe ni kó jókòó jẹ́ síbi tí kábíyèsí fẹ́ sí. Nǹkan tó ń bí kábíyèsí nínú nìyẹn pé báwo lèèyàn ṣe fẹ́ obìnrin tí ò ní jókòó jẹ́? Wàá máa ṣe ṣòkìṣòkì kiri, ó ti fò dénú palace. Ó ti fò dé everywhere tí kábíyèsí àti Queen Naomi bá ń lọ, ó ti fò dé bí ó ti lọ ń pariwo.
What kind of an embarrassment is that? Ọjọ́ wo ló rí Queen Naomi àbí Dr. Elizabeth kan wúrú wà báyìí? Ọkùnrin nǹkan tán ètì jù nìyẹn. Kó máa ṣọ́ wọn kiri, kó máa embarrass wọn. Nǹkan tí kábíyèsí fi ń disrespect ẹnìyẹn because ìwọ gọ́gọ́ fúnra ẹ ló disrespect ara ẹ̀. Tó o bá fò kúrò níbi tán fẹ́ sí, kábíyèsí tó fi ẹ́ sí odindile 400 million. O rè pé kábíyèsí ò ní common sense ní àbó rè pé kábíyèsí ò mọ nǹkan tó ń ṣe. Wọ́n fi ẹ́ síbẹ̀ nítorí pé o bí ọmọ fún wọn. O wá kúrò ńbẹ̀ yẹn, wàá gba Òṣogbo lọ. Wàá lọ máa pariwo. Kábíyèsí ò ní time fún ẹ o. Kábíyèsí ò wá wà wọ́n mọ́ o. Ṣé kábíyèsí fowó oúnjẹ jẹ níyà ni? Àbí wọ́n fi owó upkeeping àwọn ọmọ yẹn jẹ níyà? Because bàbá wo eré ńlá, wọn ń ṣerú ọkùnrin báyìí, ọkùnrin tó jẹ́ pé ó ju ọkùnrin lọ, ò ní wọ́n. Wọ́n ṣe gbogbo àwọn nǹkan báyẹn fún ẹ, ò appreciate anything. Wàá máa pariwo every time. Wọ́n fún ẹ ṣe kí wọ́n wá wá wọn mọ́ o, wọ́n wá ṣe kinní kan o. No, o ti kọjá yẹ big time, big time. O wá náà dọ̀m̀pẹ̀, o wá tó mọ nǹkan tó máa sọ. O wá náà dọ̀m̀pẹ̀, odindi ọba aládé dọ̀m̀pù wọ. Tí kábíyèsí bá láwọn ò fẹ́ bẹ́ẹ̀ ṣe pọ̀ mọ́, kò sí nǹkan tó lè ṣe náà. Wọ́n á sọ fún ẹ pé àwọn ò ṣe ni, kò dẹ̀ sí nǹkan tó lè ṣe, kò sẹ́ni tó lè mú wọn sí. Ọ̀rọ̀ tó sọ yẹn ò dáa rárá, kò yẹ kó jẹ́ ìwọ ló máa sọrú ọ̀rọ̀ báyìí. Ẹ̀yin èèyàn lé, ọ̀rọ̀ nìyẹn, ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yẹn o. Tá a bá ní ká máa sọ̀rọ̀ ẹ lọ àní kúrò níbílẹ̀ ní o. So mo máa dákẹ́, mo máa ṣe ní ṣókí lọ bí oge. Mo rè pé ń get mi ẹ̀ ń feel mi. Nǹkan tí àǹtí wa fashion allegedly tá a gbọ́ wípé wọ́n sọ wípé kábíyèsí ti use àwọn tán, wọ́n dump àwọn. Kábíyèsí use ẹ ló bímọ fún wọn. Kábíyèsí use ẹ náà fún ẹ nílé 400 million. Náà ra mọ́tò bọ̀gìnì wọ́n rà fún ẹ kó máa fi gbá àwọn ọmọ wọn kiri. Náà fún ẹ ló mọyé ìgbà tó ti gbowó business lọ́wọ́ kábíyèsí. There was a time tí kábíyèsí stop láti máa fún ẹ lówó business nítorí pé wọ́n ní gbogbo owó táwọn ń fẹ́ òfin raṣọ sọ́rùn ara ẹ̀ ni. Orí social media náà láti gbọ́. So àǹtí wa fashion advice tèmi ni. Tí ẹ bá ní gbọ́ ẹ má gbọ́ ò bá wa máa bá yín sòtọrọ. Nǹkan tó ń ṣe kò make sense. Number 1, stop láti máa ṣọ́ kábíyèsí kiri. Because òun embarrass ara ẹni, kì í ṣe kábíyèsí lòun embarrass. Dẹ̀ dúró sí ibi tí kábíyèsí fẹ́ sí. Ṣé o máa gbé ìgbà tó gba ọ̀dọ̀ bàbá rọ́pò lọ nǹkan tó sọ fún ẹnìyẹn, wọ́n ní ṣé ibi tí kábíyèsí fi ẹ́ sí ló wà yẹn? Nǹkan tí ò yẹ kó tojúbọ̀ ló ń tojúbọ̀. Stay where kábíyèsí ask you to stay. Dúró síbi tí kábíyèsí ní kó dúró sí. Ó máa deserve respect tó bá ṣe bẹ́ẹ̀. Ìwọ try nǹkan tí mò ń sọ fún ẹ yìí. Má máa ṣọ́ kábíyèsí kiri, stop láti máa ṣọ́ wọn kiri. Ṣórí jẹ́ kí n sọ fún ẹ, tóbìnrin máa ń ṣọ́kùnrin kiri. Tó yẹ pé every time tọkùnrin bá lọ bí o ti débẹ̀, tọkùnrin bá lọ bí o ti débẹ̀, kò ní respect ẹ. Honestly, kò ní respect ẹ, kò dẹ̀ ní appreciate ẹ. Fúnra ẹ ní class, fúnra ẹ ní dignity. Jẹ́ kọ́kùnrin look for you, don't be looking for ọkùnrin. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí lọ fi lo àwọn ẹlòmíì. Wọ́n á sọ the same thing náà máa sọ fún ẹ. Ọjọ́ wo lórí kí Queen Naomi máa ṣọ́ kábíyèsí kiri? Àbí ọjọ́ wo lórí kí Dr. Elizabeth máa ṣọ́ kábíyèsí kiri? Wọ́n ṣe rí. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi love wọn, tó jẹ́ pé wọ́n máa ń miss wọn, tó jẹ́ pé wọ́n máa wá wọn kiri. Àǹtí wa fashion, àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá dénú ẹ̀ adòdìdì. Ẹ̀yin èèyàn lé, gist ó ti ń gùn, so mo ní láti short ẹ̀. Bí a ṣe gbọ́ nìyẹn tán ní àǹtí wa fashion ní kábíyèsí dump àwọn, wọ́n use àwọn, wọ́n dump àwọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó ju ẹnu àǹtí wa fashion lọ. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin aráalé ní ilé lóko àti lẹ́yìn odi tẹ́ ń gbọ́ mi. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á wà pẹ̀lú oníkálukú yín o. Ẹ̀yin subscribers wa, new one àti old one, adúpẹ́ àtúnọpẹ́ dání ọwọ́ yín fún gbogbo support yín lórí channel yìí. Bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń comment, tẹ́ ń share. A rí gbogbo ẹ̀ o. Adẹ̀dúpẹ́ láti inú Mashola Gist TV. Adúpẹ́ àtúnọpẹ́ dá fún lọ́wọ́ yín. Ẹ ṣé, Ọlọ́run Elédùmarè á máa bá wa
gbé ọwọ́ yín sókè, Ọlọ́run Elédùmarè á máa ràn yín lọ́wọ́. Gbogbo àdáwọ́lé yín kò ní já, ayọ̀ ló máa já sí, ìbùkún Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Adúpẹ́ àtọ̀pẹ́dà. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.